ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní Iran àti Israel pẹ̀lú Amẹ́ríkà bóò làwọn kan ò ṣe ní gbèrú àní Áfíríkà náà mẹ̀sìn jẹ́ lẹ́sìn lọ bóò ni ò ṣe ní sọ́dìjà ìsìn lórílẹ̀‐èdè Nàìjíríà bóò ni ò ṣe ní dìjà Christian against Muslim kí ló jẹ́ kí n sọ ilé yìí níjọ́ tí Boko Haram ti ń bá wa jà sójà mélòó Saudi Arabia kó ránṣẹ́ sí wa sójà mélòó ní Israel kó ránṣẹ́ sí wa wọn ní kó ránṣẹ́ tó rán mọ̀ pé kì í ṣe ìlú àwọn àmọ́ tó bá ti dọ́dọ̀ tẹ̀yìn ẹ̀yọ́ bẹ̀rẹ̀ jà lẹ́mọ̀ múra yín lọ́tà lórí nǹkan tí ò ní túmọ̀ lórí nǹkan tí ò ṣẹlẹ̀ ní tí wọ́n pè ní Iran lásìkò yìí Iran ti sọ̀rọ̀ ẹ̀ jájá àti olùkí torí tí wọ́n ṣe fún wọn ti dùn wọ́n jù pé ní táìmù táwọn ti rẹ́dí pé ẹjẹ́ àjọkọ̀ ká parí ọ̀rọ̀ ìka negotiate dédé ìgbà náà lẹ wá sọ wa lẹ́ẹ̀dẹ̀ tàn wá lẹ mọ́nítọ̀ lẹ wo ibi tán ti ń ṣe meeting lẹ́ẹ̀dẹ̀ lọ dùn nǹkan sórí olórí wa bá a bá ń tara wa jẹ lóko gbogbo ilẹ̀ Lárúbáwá kò sí orílẹ̀-èdè náà tinú rẹ̀ dùn sí ti ń ṣẹlẹ̀ yìí gbogbo àwọn ọmọ ìlú ilẹ̀ Lárúbáwá bẹ lẹ́yìn Iran àwọn olóyìn wọn ni wọn ò lè má sọ̀pọ̀tì orílẹ̀-èdè tí ń bá Iran jà nítorí bísínẹ́sì tọ̀pọ̀ àwọn pọ̀ 150 èèyàn over 150 èèyàn ni wọ́n pátánù nítorí pé Afghanistan àti Amẹ́ríkà ń jà ẹ wọ́n dúró ẹ̀mí tó bá rìn àwọn kan gbé ìpamọ́ ìyá wa ní ẹ wo wàhálà tí wọ́n fi dá sílẹ̀ bàbá Tinubu gbogbo àwọn DSS kan tètè sásòkòtò gbogbo ẹni tó bá ń sọ ọ̀rọ̀ hate speech lórí íńtánẹ̀tì mo ti wí láìmọye ìgbà gbogbo ọ̀rọ̀ tó jọmọ́ medical ideology is high time tó yẹ kí ìjọba òjìlẹ̀ láti check ẹ̀ tó rọrùn ló ń jẹ́ foundation for terrorism èèyàn mélòó ní àwọn aráyè kírun ní Iran dísìn gbà tó rí gbogbo ariwo ọ̀rọ̀ ẹ̀sìn nìkan làwọn bá ń ẹ̀sìn wa ẹ̀sìn tiwa àmìgbà ẹ̀sìn tiwa ìsìlámù tiwa mọ̀ ní ogun ọ̀wọ̀lú là ń jẹ́ ṣe gbogbo yẹn a ní kẹ́ wá àlàáfíà ẹ̀ bá wọn wá àlàáfíà wọn láyé tó gbogbo wọ̀lú ẹ̀ gbàgbé gbogbo ìsìlámù tiwa ọ̀yá nulẹ̀ babaláwo ló ti máa kírun bọ́ bá ti ráyè kírun bóyá tọ́ọ̀kì ni wọ́n lọ gọ́ sí aláìjú lọ lórí ọ̀rọ̀ Iran Amẹ́ríkà àti Israel ogun tí ń ṣẹlẹ̀ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń ṣẹlẹ̀ bọ̀ yìí Ọlọ́run mọ́jọ jẹ́ pé ní ó jẹ́ òpin ayé bẹ́ẹ̀ ni ó lè jẹ́ tí ó payé òun ní jẹ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ yìí ẹ̀rí pé Russia ó dákẹ́ China ó dákẹ́ àwọn tí wọ́n ní agbára atomic bomb wọ́n bá Iran jà lórí pé kó má parí iṣẹ́ atomic bomb ta ló mọ̀ bóyá ó ti parí ẹ̀ tí wọ́n mẹ́tẹ̀ẹ̀ta bá bínú sọ mẹ́tẹ̀ẹ̀ta sílẹ̀ ó lè jẹ́ pé tí ó ẹ̀ di ayé náà ìdí nìyẹn lónílàáká ìgbọ́dọ̀ fún wa concern pẹ̀lú gbogbo tó bá ń ṣẹlẹ̀ láyé tó o bá jẹ́ ẹlẹ́sìn jù bẹ́ẹ̀ lọ o gbọ́dọ̀ mọ̀ nípa politics àgbáyé kó o wá tó mọ̀ nípa politics ẹ̀sìn torí religious politics ní a fi da ẹ̀sìn ẹlòmíì rú pátápátá ọgbẹ́ yan ọmọ kan tí ń ṣẹlẹ̀ láyé yóò kàn mọ́ jà blindly ni lórí ọ̀rọ̀ Iran àti Israel kódà àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí a pín sọ́nà mẹ́ta gbogbo àgbáyé wọ́n pín sọ́nà méjì lórí ọ̀rọ̀ Iran àti Israel gbogbo ayé mọ̀ pé Iran àti Israel yẹn ń jà wọ́n ṣẹ̀ṣẹ̀ jọ máa jà wọ́n ti ń jà láti 60 kódà wọ́n ti ń jà kó tó dìgbà yẹn ìjà ti ń pa wọ́n pọ̀ ìjà orogún ta lálágbára ta ni ó control Middle East torí ibì kan náà ni gbogbo wọn jọ force the same Middle East náà ni àjọ force gbogbo Lárúbáwá pátá Israel ní Q ti ń bẹ láàrin wọn àwọn Lárúbáwá gangan wọn bára wọn ṣe Islam ló bá ń di wọn pọ̀ tí ò bá sí okùn Islam tí ó so gbogbo Lárúbáwá pọ̀ ni ẹ bá mọ̀ pé ọ̀tá ti ń bẹ láàrin wọn ọkọjá bìlísì ṣètánì gan wọn gbàtara wọn láti bí síbẹ̀ yẹn ó kálukú mójútó lu ẹni ìwà Lárúbáwá nìyẹn àmọ́ nígbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ apá kan àwọn mùsùlùmí wọn bẹ tó jẹ́ wípé mọ́sẹ̀ wọn lọ́rọ̀ wọn àwọn kan bẹ bẹ́ẹ̀ àwọn ni wọ́n jẹ́ ti ẹ̀ mọ́ ọ̀rọ̀ àkídà ó pàtàkì sí wọn ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ideology ẹ mọ̀ tẹ́ lórí àkídà ọ̀rọ̀ ideology ó pàtàkì sí wọn ju ọ̀rọ̀ Islam gan lọ níta wọn bá gbàgbọ́ nínú àkídà lọ tó bó ṣe yẹ kó lọ ni tó o bá ìlú ọ̀nà bò míì ti láfúlẹ̀ wọn lànà Iran kọ̀ọ̀kan wọn tó o bá ìlú ọ̀bò míì ó dọ̀ta wọn níta o bá ní sọ̀rọ̀ wọn ní yọ ẹ wọn abẹ dákùnrin bí wọn ṣe é ṣe tí wọn nìyẹn ẹ wọ̀ wọ́n gbà tó ṣẹlẹ̀ ó dùn yàn jọjọ pé ara wọn kan tí wọn jáde tí wọn sọ wípé Ọlọ́run ló mú wọn ìṣe mùsùlùmí tẹ́lẹ̀ ìránṣẹ́ àní wọn ìṣe mùsùlùmí kí ló dé ẹ̀yin lẹ́dàájọ́ ni àwọn tá àjẹsí àgbẹ̀ tá àjọ ń kírun sí gbogbo akọ́lẹ̀ gbèdé fìdí ọ̀tọ̀ọ̀tọ̀ lójú tá a fi ń wo ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ àwọn òyìnbó tọ́rọ̀ bá bẹ̀rọ̀ ẹ̀sìn Karl Marx ti sọ nítorí àṣírí tiwọn tactics làwọn ka ẹ̀sìn fún tó o bá fẹ́ rí Áfíríkà jẹ ìwọ lú ọ̀rọ̀ ẹ̀sìn wàá yan rẹ jẹ wọn ni kódà ọmọ ìyá ọmọ bára wọn jà sí tó o bá tiẹ̀ lè ju tíríkì ẹ̀sìn sáàrin wọn ní dára wọn mọ̀mọ́ Áfíríkà ló mẹ̀sìn jẹlẹ́sìn lọ Áfíríkà ló nímọ̀ tó ní mímọ̀ lọ aburú ara Áfíríkà ju ẹ̀sìn sí wọn ó ní wọn control tí ò bá rí bẹ́ẹ̀ ẹni tó sọ pé Nàìjíríà wọ́n ń pa àwọn ẹlẹ́sìn kan ẹbẹ́ ìpé bolonda tí ń lọ sẹ̀sìn ibo ní tí ń sẹ̀sìn ó sì wá jẹ́ pé ńgbà tá a fẹ́ sílé ìlàwà gbọ́rọ̀ ẹ̀sìn àwọn èèyàn ò ní ronú lọ síbẹ̀ Áfíríkà ó tètè fọ́ọ̀lù tọrọ bá dọ̀rọ̀ ẹ̀sìn wọ́n mọ̀ bẹ́ẹ̀ àmọ́ tó bá dọ̀rọ̀ ilẹ̀ Lárúbáwá tó kù wọ́n mọ̀ pé kò sí ilẹ̀ Lárúbáwá tí ó fọ̀rọ̀ Islam ṣeré wọn nígbà nǹkan míì ni wọ́n jù sí wọn lára ní tí wọ́n lò tí wọ́n fi rìn ní Saddam òun náà ni wọ́n lò tí wọ́n fẹ́ fi rìn ní àwọn ilé òun náà ni wọ́n lò tí wọ́n fi tẹ Iraq tí wọ́n fi sún sẹ́yìn nínú agbára ayé òun náà ni wọ́n bá bọ̀ lórí eléyìí ìran Lárúbáwá ọ̀tọ̀ lójú táwọn fi ń wọ ẹ̀sìn lọ́dọ̀ àwọn òyìnbó irinṣẹ́ tá a lè lò láti dànkan lọ́rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ Lárúbáwá irinṣẹ́ tá a lè lò láti rójú rere Ọlọ́run ilẹ̀sìn Lárúbáwá ò fẹ̀sìn ṣeré o àmọ́ bí wọ́n ṣe fẹ̀sìn ṣeré tó wàláhì Lárúbáwá ọba yẹn fi ìran wọn ṣeré o kọ́ńtì wọn tribe wọn Lárúbáwá ọba fi ṣeré tó bá lọ ṣe mistake ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Yemen níbi oṣù díẹ̀ sẹ́yìn tí wọ́n ṣe mistake ju nǹkan sílẹ̀ Saudi Arabia wọ́n kọ́ lu wọn gbogbo àti mọ́sálásí àti ti bẹ́ẹ̀ àjẹun pọ̀ nígbà bá parí ìjà lásẹ̀sẹ̀ wọn á sọ pé ọmọ ya Islam jọ ni wá padà àmọ́ nígbà tó bá kọlu wa á gbé tẹ̀sẹ̀ sẹ́gbẹ̀ káàdọ̀ fèsì ara wa ni wọn kì í fi ìlú wọn báyọ̀ ṣeré